kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì àrólé bàbá 1010 TV. Ìwọ́de tó ṣe ọjọ́ kẹta nínú oṣù táwa tá a ti bẹ̀rẹ̀ láti ọjọ́ kìíní tẹ́ni sì jẹ́ ọjọ́ kẹta nínú ìwọ́de náà. ọ̀nà rí ibi tí àwọn ọ̀dọ́ langba kan tí wọ́n ti fi òkúta pọ̀gìnì bọ̀m̀bọ̀ tí wọ́n fi lé àwọn agbófinró wọn sá lọ, tó sì já sí wípé àwọn agbófinró náà wọ́n bá ẹsẹ̀ wọn sọ̀rọ̀. Ìwọ́de day 3 yan protest òun náà ni ẹ̀ ń wò lójú móhùnmáwòrán yìí. A ṣe àkójọpọ̀ bí nǹkan tó ṣe ń lọ ní káàkiri orílẹ̀-èdè Nàìjíríà báyìí pẹ̀lú bó ní ṣe jẹ́ ọjọ́ kẹta. Òun ni ká ṣe àfihàn rẹ̀ fún gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ olólùfẹ́ ìkànnì yìí kí a lè máa ṣe àlàyé fún yín láti mú yín dé ibi tí nǹkan bá gbédé dúró. Ìpínlẹ̀ Èkó níbi tí a já sí yìí, níbi tẹ́ ń wò lọ́wọ́lọ́wọ́ yìí, tí àwọn olùfẹ̀hónú hàn tó ti tú yáyà síta pẹ̀lú bí èyí tó ṣe jẹ́ ọjọ́ kẹta nínú ìwọ́de tó ń wáyé káàkiri orílẹ̀-èdè Nàìjíríà báyìí. Àìtí rí gbọ́ níbi kankan pé ìdàrúdàpọ̀ ṣẹlẹ̀ àbí bóyá àwọn olùwọ́de wọ́n ṣe bẹ́ẹ̀ fi ara gbọgbẹ́ àbí ìkọlù wáyé fún ti ọjọ́ títì ní fún gbogbo àkókò tá a sì fi ń kó ìròyìn yìí jọ. Àníyé mú yín àníyé gbé yín débẹ̀ nípa àwọn àjàbalẹ̀ ìròyìn bí ṣe ń lọ káàkiri nípa ìwọ́de ti ọjọ́ kẹta tí ń wáyé káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ìpínlẹ̀ Èkó níbi tẹ́ ń wò yìí, kí Elédùmarè kí ó tètè bá kó sí àwọn ìjọba nínú pẹ̀lú èròǹgbà wọn ni pé ìgbà tá a bá máa fi sọjọ́ mélòó kan ààrẹ gbogbo èèyàn wọn ní lè ṣe mọ́. Ibòmíì tún ni ajá sí yìí, ẹni bí ogunlọ́gọ̀ àwọn èèyàn ṣe tú síta lẹ́ni tí ń ṣe ọjọ́ àbámẹ́ta tí ìwọ́de sì ṣe ọjọ́ kẹta bẹ́ẹ̀. Ẹni bí àwọn èèyàn ṣe tú yáyà jáde síta. Àníyé gbé yín débẹ̀ pẹ̀lú bí nǹkan ṣe ń lọ lórí ìkànnì yìí. Ẹ má gbàgbé láti subscribe sórí ẹ̀ kí ẹ sì máa bá wa like àwọn ètò wa. Bákan náà láwọn oríṣiríṣi ètò tá a bá ti ń gbé jáde la máa ṣe àfihàn rẹ̀ fún wa bí nǹkan ṣe ń lọ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà nípa ìwọ́de. Ibòmíì tún rèé, ìpínlẹ̀ míì náà tún rèé níbi tí ìwọ́de náà tó tún ti ń wáyé ní orílẹ̀-èdè Nàìjíríà náà ni oríṣiríṣi nǹkan tó ní í ṣẹlẹ̀ báyìí. Òní lọ́jọ́ kẹta ìwọ́de ń lọ lọ́wọ́ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ kú fojú lóúnjẹ. Ẹ má gbàgbé láti bá wa subscribe sí orí ìkànnì yìí kẹ́ ẹ lè máa rí wa wò rí wa gbọ́ lóòrèkóòrè. Ẹ ṣeun. Delta, Sapele Delta, They go there, they come for back. When I let it Join us. Everybody. Scatter everywhere. They told us so that they want. So that this is so. See the Ghana commander.
The Gala Ranger. I did